C'est la vérité, c'est toi là-bas. Òyìnbó sọ̀rọ̀ tó pòwe sọ pé báwo ló ṣe sọ. Òyìnbó ní sẹ́ba Mike Tene Bamemuna Brasta Madeba Karika Shaka Kuhobe Orokodio Tete Kute. Are you there? Ẹjọ́ kí ni ìtumọ̀ ẹ̀? Mọ̀ ìtumọ̀ ẹ̀ ní pé gbogbo wa la máa lówó lọ́wọ́ ẹ̀ tó bá fẹ́ lówó lọ́wọ́ ẹ̀ ní kó pàtẹ́wọ́ bọ́lọ́run. Olùdókòwò ti pàtẹ́wọ́. Àwọn Faransé náà sọ̀rọ̀ ẹ̀ ní báwo ló ṣe sọ. Wọ́n ní skẹ́sẹ́ Musalé lọ mẹ́lò fẹ́lò tribal ìjùmọ̀ mẹ́lò fẹ́ ìsọ́mọ́là kúkú àbùsẹ̀lẹ̀ tribal fẹ́lò ìjàlẹ̀. Ẹjọ́ kí ni ìtumọ̀ yẹn? Ìyẹn ni pé gbogbo wa pátá a ò lè bá ọdún 2023 yìí wọ̀. Ẹ tí ò fẹ́ bá wọ̀ ẹ fẹ́ kó pàtẹ́wọ́ bọ́lọ̀. Ìgbà tí mo lọ sílẹ̀ Spain eléyìí mo bá wọ̀. Àsáwọn mílíọ̀nìsà ló fẹ́ kú àtẹwọ́ nípa Ọlọ́run ló mọ iye fóònù tó ti lọ sí fúta kò lẹ̀ sí kókó. Now, àwọn eléyìí tí mo bá bọ̀ mẹ́rin wọ́n ní September Mike Tene Bamemuna Brasta Madeba Karika Shaka Kuhobe Orokodio Tete Kute. Mọ̀ tí mo yẹn náà ìyẹn ní pẹ́ẹ́ni Ọlọ́run pa ẹ̀dá tó lè pa. Ẹ tún máa wá gbọ́ òyìnbó náà ló tún sọ̀rọ̀. Only the worst of a heaven is a do for a bird to fly without pass. Ìyẹn ní gbọ́dọ̀ ọ̀run tẹ́yẹ fò láì ṣe kí ni láì farapara. Ọ̀mọ̀wé ló wọ suit, aláfẹ́ ló wọ jeans, ọdẹ ló ní torchlight, make-up ní tàwọn omidan, microphone ní tòṣèré, ẹjọ́ ní tolóyè àjèrè àtẹlẹ́sọ̀ ọba àfin, àyàn ló nílùú, gèlè ní gbẹ̀bọ̀rò ní àmúyọ́ ní tọ̀kùtì pẹ̀lú ìtọ̀ rẹpẹtẹ, canteen ní tàpọ́n, Haúsá ló ní góró, àmàlà dúdú ti Ìbàdàn, Kwara ló ní túwó, ní fámìlì ìtọ̀dọ̀ tíá, ìyẹn kọ́kọ́ ní pẹ̀lẹ́fọ̀ wọ̀rọ̀wọ̀ tó nírú, tíṣà ló ní ṣọ́ọ̀kì, àwọn olólùfẹ́ ló ní kìsì, mẹ́fà ṣìkàdó tó lóṣèlú, jagunjagun ló ní bullet, ẹni tó ní bá ń fọ́nà pàrà chemist, ẹni tí bàbá mú tí òrówó lọ hospital, àwọn ló ń kàgbo, babaláwo ló ń wa kòtò ń jáwé, àáfà ló ní tìsíbíyù, ìmọ́lẹ̀ ìtàwọn sẹ̀lẹ̀, apostolic gbàdúrà jagun ni, ẹjọ́ ẹni tó bá ń ṣàwọ́dù, àpàlà kí ni tiẹ̀? Àwọn jímẹ̀ká. Àwọn jímẹ̀ká. Àwọn jímẹ̀ká. Ẹni tí kan jí bá mú kọ́. Ẹni tí kan jí. Kí n tó kúrò lórí ibi báyìí, Ọ̀túnba, mo mọ̀ pé tí mo Indian film dáadáa gan sẹ́yìn. Ṣẹ́rí tí mo fẹ́ kọrin Indian film mẹ́rin láàrin 5 minutes. Tí ẹ̀yin mo fẹ́ kọ́ o àti ọlá tí wọ́n bá dọ́jọ́ ó sì kékeré ni. Pẹ̀lú òkú ọ̀nà tẹlifíṣàn táwọn àbí wo Indian film lórúkọ Jésù àárín onírú tẹlifíṣàn. Àwọn 12 inch ayérayé. Now, ẹjọ́ ẹ̀yin mélòó lẹ máa ń gbọ́ orí òkè ọ̀gbun sọ́gun jẹ́ lórí rédíò? Orí òkè ọ̀gbun sọ́gun jẹ́ tí wọ́n ti lọ máa ń gbàdúrà ní ọ̀nà ìfọ̀. Ẹ̀yin mélòó lẹ mọ orí òkè yẹn? God bless you. Ìṣòro Nàìjíríà náà ló gbàgbọ́ yàrá àgbèrè orí òkè. Pẹ̀lú òkú ọlọ́run àkọ́bí bàbá Wálé ọdún lánàá, ó wà ní inú ilé lọ́wọ́lọ́wọ́. And by the grace of God, he is the vice chairman of FIBAN of Lagos State, Mr. Wálé. Pẹ̀lú òkú ọlọ́run, àjọ wà ní yọ̀tọ̀ mi tẹlifíṣọ̀n ni, àjọ wà ní rédíò lẹ́kọ̀ọ́ àtijọ́ Wálé. Ó tó pásítọ̀ mélòó láti produce nínú yìí. Sọ̀tọ̀ lọ́run, àwọn bí Sam Ojo, láyé bàtísù tí wọ́n sì ọ̀pẹ nìkan náà, ọlọ́run tó fọ̀rọ̀ kí àdàbí àwọn rẹ̀. Náà, Ọ̀túnba, orí Indian film mẹ́rin ni mo fẹ́ kọ. Tẹ́ bá ṣe ẹyọ kan 100,000. Ṣé kí n sọ? Kí n bá sọ? Ó ní ambassador ọlá olùsìn. Ó ní ẹjẹ́ ká fi ṣe fọ́ọ̀nù. Ambassador, mo máa kọ orí Indian film mẹ́rin. Ó yà wọlé lé. Àpèsètè kó píṣe sètè kó ìsùnpọ̀npìtè kó níjẹ sètè kó ìsànfìfà kìndòdò kínú lẹ́kìtì mákì sòrò. Àpèsètè kó píṣe sètè kó ìsùnpọ̀npìtè kó tẹ̀kọ́ níjẹ sètè kó ìsànfìfà kìndòdò kínú lẹ́kìtì mákì sòrò. Sà, pé màdìbà máa sọ lọ́kùnrin bá dé tí o kí ni táìtì yẹn sà? Wọ́n lè mọ̀ èèyàn tó bá nígbóná ti fẹ́ mọ̀. Nísùúrù ẹni tó ń jírí president, ẹni tó ń jírí president, ẹni tó ń jírí governor, ẹni tó ń jírí gbogbo àwọn ambassadors, ẹ wá ní wọ́n rántí ní àfihàn ló ti rántí ni. Ẹ jẹ́ tún kọ̀ mí ìjà èwo lélẹ̀. Kàhátákàbí ilé tún ló máa ń ṣàlò pásítẹ̀ mẹ́rin ní kẹ́dùnúyà èsì náà mẹ́rin ó mẹ́dọ̀sí náà mẹ́rin. His
Ẹ bá pàtàkì ọkùnrin mà nílò jàre.